Yorùbá nation gbogbo ayé ti mọ̀ yẹn, it's no more a secret pé Sunday Igboho òun ló ń champion Yorùbá nation. So bóòlù àwọn onírú àwa ti fẹ́ trust rẹ̀, and Yorùbá nation gbà yẹn gbogbo àwọn activities wọn wọ́n ní pé wọ́n láwọn ń bọ̀ wá hijack Ìlọrin, àwọn kògùn bọ̀ wá, àwọn fẹ́ wá yọ bàálù. Kò sí tó ń dá ìlú Ìlọrin kulẹ̀ láyé. Ìlú ẹ̀sìn ni o, ìlú ẹ̀sìn ni o, ìlú ẹ̀sìn ni o, àti bí ẹ̀sìn yẹn lé orí ju ayé lọ. àwọn èèyàn tí ẹ fẹ́ gbọ́ nǹkan mí ní Kwara State mọ́ kódà bí gómìnà kan bá lòun ò ṣe tiẹ̀ ayé ọ̀fẹ́ lè kọjú ìjà sí irú gómìnà bẹ́ẹ̀. gbogbo olóyè Sunday Igboho èèyàn kan bẹ ìyàwó ẹnìkan bẹ nínú ìyàwó rẹ̀ nínú àwọn ìyàwó olóyè Sunday Igboho ìkan bẹ nínú wọn tó yẹ pé kò lè fìrun ṣeré. Because in Ìlọrin here we are going to protect ourselves. Nínú Ìlọrin ó ṣe nílé mọ̀ tá a bá ń gbọ́ lẹ́nu ẹ̀yìn àfáàgbà nínú Ìlọrin wípé ẹ ò gba èrò ẹkùn láàyè nínú Ìlọrin. US máa rù bóde US máa rù lẹ́yìn àtàjà bẹ́ẹ̀lì bóde. Nǹkan kan ni mo fẹ́ kí ẹ̀yin àfáà wa àgbà nínú Ìlọrin mo fẹ́ kí ẹ lọ dìmú ẹ já kúrò níbi ọ̀tẹ̀ o. ẹ gbà wá o wọ́n ti jí wa gbé o wọ́n ti pa ọ̀rọ̀ wọn mọ̀ Kamila nísìn ẹ wá pé olóyè Sunday Igboho lẹ́jọ́. bí ìṣe ń lọ báyìí tí mo tó rẹ́ lulẹ̀ ìkànnì wọn adá ìkànnì ọ̀dà kan fèmí lẹ́kẹ̀ padà sẹ́yìn àmọ́ gbogbo àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta gbogbo wọn ti kó lọ ẹ dákun tó ọlọ́ ẹ̀sánú mi. Gàmbàrí pa Fúlàní lọ́jọ́ lọ́rọ́ yín kọ̀lẹ́jọ́ nú Gàmbàrí pa Fúlàní ní kọ̀lẹ́jọ́ nú ẹ yé kí bá dìtì ọmọ jí yín gbé. ẹ sọ tó dáa jáde lẹ́nu àdàkàmà èyí tẹ́ bá dàkàmà kí ló dé fi ọ̀rọ̀ tún lù ú. Yorùbá ni wá entertainment ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ ẹ comment síbẹ̀ ẹ share ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yóò di sí o Yorùbá ni wá entertainment ìta gbangba là bẹ́wẹ́ ajílété. gbajúgbajà ajagunlálẹ̀ Yorùbá Sunday Igboho ó lọ sí Ìlọrin o bó sì ṣe é dé Kwara ní abẹ̀rẹ̀ sí ní èlé ẹ̀ ariwo ajagunlámọ̀ wọlé láì tí ìjáwé oyè àmọ́ bí wọ́n ṣe mítìnì rẹ̀ lẹ̀ wọ́n sà ń pariwo ajagunlálẹ̀ Yorùbá. ṣé ẹ mọ̀ pé nígbà tí Sunday Igboho gbọ́ igbe àwọn ọmọ ìyá rẹ̀ ní gbogbo ọ̀nà òkè onígbín ni lókè ọdẹ ní gbogbo ibi táwọn báńdíìtì ṣe ń ṣọṣẹ́ ní gbogbo gómìnà ní a ti ké sí Sunday pé kó gbà wọn ọlọmọ sí o ẹnikẹ́mọ̀ gbà làágbà ní bá ń ta mọ́ra kó wọ́n lọ ọ̀pẹ́ kò jìnrà ẹlẹ́rẹ́ nìkan tún fóònù ganan wọn ní ẹ mọ́ wàá lọrin o wọn ní lọrin èéṣe lẹ Yorùbá o ọwọ́ arẹ́rìn músẹ́ ọ láwọn ọmọ ìyá mi mo fẹ́ wá bá ń bẹ̀ wọn ó sì gbà mí lálejò eléyìí ò tí ì sọ tán nígbà tí ó ṣe ó tún gbé lórí kíní ẹ̀rọ fóònù tẹ́ ẹ̀ mọ́ gbé káàkiri kí Sunday Igboho ọmọ wàá ò bọ́bá wá Kwara kò ní farare lọ wípé ibíbà iná bì ilẹ̀ Yorùbá ọ̀tán ohun tá a fókù lòkú bá gbà làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní pariwo gómìnà pé gómìnà ní o ló ní Sunday ọmọ wá o gómìnà ọ̀fẹ́ kọ́ jẹ́ kí ìlú àwọn ó tòrò ní o. at the end of the day ìjọba gbọ́ wọn ní ẹjọ́ Sunday ọmọ adé máa rè ni ajagunlá alẹ́ Yorùbá wọn ní ọmọ kó gbogbo àwọn ìsọmọgbè rẹ̀ bọ̀ fúnra gómìnà ló pé owó tì ní ọmọ bọ̀ ìlú 23 ìní Sunday Igboho dé tí wọ́n yẹ̀ sí wọ́n pọ́n lé bígbà wọn bí ọmọ tuntun òòjọ́ àfi bí wọn bá ti yọ̀ ọmọ owó àfi bí wọn bá ti yọ̀ ọmọ oṣù gbogbo ayé ló sọ Sunday Igboho wọ́n sọ di ọmọ tuntun. bí wọ́n ṣe gbọ́ àwọn èèyàn tí ẹ fẹ́ gbọ́ nǹkan mí ní Kwara State mọ́ kódà bí gómìnà kan bá lòun ò ṣe tiẹ̀ ayé ọ̀fẹ́ lè kọjú ìjà sí irú gómìnà bẹ́ẹ̀. gbogbo ilẹ̀kùn létí àǹtí gbogbo ẹ̀ pátá ni wọ́n mú Sunday Igboho wọ̀. ó débì kan mìírí wọn ló nílé ìkọ́ wọn ni wọ́n ti pa wọn bá lé ilé ìkọ́ àwọn ni wọ́n ti gbé lọ. ó ní bí iná ọ̀bá láwo kò lè gòkè odò. ọláwa là ń ṣera wa o nílẹ̀ Yorùbá. àwọn tẹ́ ẹ rò pé wọ́n ń gbé ọmọ yín wọ́n ń gbé ìyàwó yín wọ́n ń gbé akínní yìí. ó láwọn ọmọ wa náà wà láàrin wọn. ó náwọn lágbóde gbà lágbájá ẹ̀ ó ti lówó kòkó lọ́wọ́ lówó lọ́wọ́ ẹ lọ́ọ́ gbé. ó ní gbogbo àwọn ọ̀dàlẹ̀ tí ń bẹ láàrin wa nílẹ̀ ń mú. àwọn èèyàn ní àṣẹ o tọbatọba wọn ṣàṣẹ. wọ́n ní tá a bá paná àwọn ọ̀dàlẹ̀ tí ń bẹ láàrin wa tán á wà lọ rèé bá ẹran wí. alákọ̀ọ́jú ìjà sáwọn ajínigbé. ó ní wọn ó sì ti mọ̀ pé ó di ọ̀hún. ó ní gbogbo ohun tí wọ́n bá pè ní ọ̀hún ẹnìkan kì í jẹ́. ó nílẹ̀ Yorùbá dọ̀hún. ó sì ń fi wọn lọ́kàn balẹ̀ o. ó ní bàbá gbogbo àwọn lọ́balọ́ba yẹn ní kọ́kọ́ lọ gbàrí wájú.
ó délùú kan ó bu ẹkún wọn nílùú ntutù ó nílùú yìí ó sì padà yóò tòrò bí omi àfàárọ̀ pọn ó ní tí kẹ́kẹ́ kan ò ní lura wọn láwọn bandit ló tú bẹ́ẹ̀ wọ́n ní sanwó sú wọn ní kálukú bá àsálà fẹ́mi ààrẹ. kẹ́ ẹ̀ bá gbàgbé 80,000 ní àwọn ọmọ ogun Sunday Igboho báyìí láàrin ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ kejì tó kéde 80,000 àwọn 25,000 kan wọ́n tún process fọ́ọ̀mù wọn lọ́wọ́ yóò fi jẹ́ 105,000. kò tí ì sí onílẹ̀ Yorùbá ẹni tó ní ọmọ ogun ẹ̀ àfi tá a bá ń parọ́ fúnra wa lókù náà ló fi jẹ́ pé ajagun ńlá tí wọ́n fẹ́ gbélé lórí òun ó tó gbà. akíkanjú alágbára tó sì tún láyà bíi kìnìún ó lóògùn ó sì tún ráyà gbé bọ́ ọlọ́pọ̀ oògùn bọ́ ọba lékè kò ní jẹ́ inú mímọ́ àmọ́ gbé ni àmọ́ jufá lọ. Sunday Igboho bó ṣe wà yẹn tọ́ba ní abá pé wọ́n sòkè dilẹ̀ nbìkan lànà tọ́ba lòun ó débẹ̀ ẹ mọ́ wẹ̀yìn wò mo ti pè é láago kan òrùrí tí mo láyà mi ń já o. ìwé yìí pa fóònù nínú igbó làwọn wà. ó ní bàbá ẹ lọ́ọ́ sùn ó ní kò sí nǹkan kan ẹ lọ́ọ́ sùn. mo nínú igbó lọ wà ń da ẹ̀ láago kan òru ó ní bẹ́ẹ̀ ni lọ́ba tan fóònù lọ́ba fi hàn mí gbangba inú igbó lọ́wọ́ àwọn bàtálíọ̀nù tó kó lẹ́yìn nǹkan ju nǹkan lọ. ẹ̀yin náà wo ohun tó kó wọ Ìlọrin yẹn káwá tó fi tì lọrin lọ́lẹ̀. gbogbo ìlú kọ̀ọ̀kan ni gbogbo àwọn ọ̀dọ́ ọbẹ̀ ti ń sọ̀rẹ́ńdà tí wọ́n ní àwọn fọlọ́ntì ara àwọn Sunday Igboho ajagunlá ilẹ̀ Yorùbá làwọn ọmọ ọba lọ. ẹni ọba lágbára bíi tiẹ̀ òkun lọ́wọ́ ni ẹ má jẹ́ ká fẹnu àbùkù kan Sunday Igboho. mo á bèrè pé ajagunlá kí ni oyè wo ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ajagunlá mo pè tí n ò fi dà lálẹ́ kàràkà. wọ́n ní bá a bá mú Olúgbọ́n bá a bá mú Àrẹ̀sà ajagunlá ló tún kù Olúgbọ́n Àrẹ̀sà Olúkòyí ajagunlá. wọ́n ní bí nǹkan bá le tán ajagunlá ni Yorùbá mọ̀ pè níjọ bọ́rọ̀ bá le tí wọ́n ò rójú tó. wọ́n lájagunlá wọlẹ̀ ìséènì lọ jáde níbi ọ wọlẹ̀ wọ́n ní Láọ̀ràngún lájagunlá wọlẹ̀ Ọlọ́run mọ́jọ ọmọ tèmi ọ wọlẹ̀ wọ́n jẹ́ Sunday Igboho ọ wọlẹ̀ mọ́jọ wọlẹ̀ lójú mi mọ́jọ wọlẹ̀ ajagunlá oyè ńlá ni yóò ní à ń ṣépè ilé gbogbo àtọ́gbowó lọ́wọ́ Sunday Igboho. so pé ó gbé fóònù ẹ̀ náà tí ọba ṣàwakọ̀ kan báyìí ẹnu wo ló fi béèrè owó lọ́wọ́ rẹ̀ pé mọ̀mọ́ ní di 100,000 owó kíni wọ́n ní 200,000 ló fún gbogbo àwọn bloggers. àwọn bloggers míì mọ̀ wà tí wọ́n wà nílùú èbó tọ́jú lówó ni wọ́n lọ́jọ́ sí hours tí wọ́n ń ṣe wọ́n ń paṣu gidi. èyí máa ṣe gbogbo ẹni tó wà lẹ́yìn Sunday Igboho lọ́jọ́ yẹ̀bùyẹ̀bù láì ní nǹkan kan lọ́ bí wa àwa la fẹ́ dára wa lójú pé a ní nǹkan kan jù àwa tá a sì ní nǹkan kan yìí bàbá ń sọ̀rọ̀ lẹ̀ Yorùbá ń ọ̀sọ́ Ghana ń ọ̀sọ́ Nàìjíríà ibi abáṣẹ sọ̀rọ̀ dé ọ̀rọ̀ náà mọ̀ pa aṣọ ọ̀rọ̀ gbèmí ó fún lówó fún lọ́lá ó fún lókè gbogbo tí wọ́n máa pè ní gbogbo ajàjàngbara láyé ọ̀rẹ́ ni mo jẹ́ fún níjọ́ wọ́n ń joyè Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́yẹ̀ èmi àtàwọn ọ̀rẹ́ mi 4 lájọ èmi mo sponsor wọn lọ ẹni tí ọ̀fẹ́ ni èèwòrán ẹni nínú òfẹ́ sífẹ́ lọ́lọ́mọlanké fi wòrán eégún mọ́ lọ́ọ̀bẹ̀ ńjọ́ náà àjọ bẹ̀rẹ̀ ni a sì jọ parí ẹni tí ó bá fẹ́ èèyàn kì í súnmọ́ èèyàn ẹ̀yin ni ẹ má lé èèyàn dànù ẹ má lé èèyàn sẹ́yìn fọkùnrin bóun ṣe ń jà fitafita ìyẹn Sunday Igboho ajagunlá Yorùbá bá a bá èèyàn 3, 4, 5, 6 tí ń jà fitafita bẹ́ẹ̀ a ní níṣòro kankan bí ṣe é wù ọmọ. ó di gómìnà 3 tó ti wà lọ́wọ́ Sunday Igboho ẹni tí wọ́n ní ń wá tí ọ̀gbọ́dọ̀ fò ọ̀sán gangan wọlé ẹ̀ tí ń fòrú wọlé. ìgànnà tí ọ̀mọ̀lé kọ̀ ọ́ lẹ̀ ọwọ́ adigun lé gómìnà 3 wà ń bá a ṣe mítìnì lọ́sàn-án láàárọ̀ lóru lálẹ́. àwọn gómìnà tí ọba ti gbà káwọn náà lọ rèé gbà fọlọ́. àwọn 3 yẹn gbogbo wọn wá fẹ̀dọ̀ lórí òróǹro tí nǹkan ò ní mí pé kí nílùú. ó wí bẹ́ẹ̀ náà pé àwọn ọwọ́ ọmọ Abidjan mọ́tò tuntun yóò wá rí Tòkunbọ̀ Ilọ́ọ̀sì lò mọ́tò jẹ́ pé wọ́n ń dọ̀rà lára rẹ̀ Ilọ́ọ̀sì báyìí lọ́yẹ̀ kó lóye àwa tá a jó lóye láàrin ìlú ọmọ tẹ́ ń gbé wọnú gbé ẹ̀ tí ẹ̀ wo bí kókó gbọ́ hàlà oyè ńlá tí wọ́n fẹ́ fún Sunday ṣé kọ́ gbà àbí kọ́ mọ́ gbà. orúkọ mi ní ẹ̀kúnrẹ́rẹ́ òun ni Umar Saad Imam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ní sí US Imam. ẹnì kejì mi tí a jọ dúró náà ni AA Abọ́lájí Àjàsà tí a jẹ́ aṣojú fún Ìlọrin Heritage Preservation Foundation. ó tó ṣẹlẹ̀ ni pé à ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan wọ́n ní Ìlọrin wọ́n ní wọn ò fara mọ́ ẹ̀ṣọ́ aláàbò ìrù ẹkùn tí Sunday Igboho fẹ́ gbé wá kí la lè sọ lórí rẹ̀. àkọ́kọ́ ni pé mi ò lágbára láti gbẹnusọ fún Ìlọrin bàbá ọba Ìlọrin àbáwọn tí wọ́n bá yàn àwọn ni wọ́n ní agbára àmọ́ gẹ́gẹ́ bí
foundation ti tiwa tó ṣe pé àṣà àti àládà Ìlọrin náà là á fẹ́ máa protect lọ́dọ̀ títí wa àwa náà faramọ́ a sì padà gbé jáde láìpẹ́ pé faramọ́ and then yes sir. Ojú wo lẹ fi wò àti pé kí ló dé tẹ̀ fi faramọ́ lójú? Ojú tí àwa fi wò àkọ́kọ́ ni wípé ẹni tó dá ìwé ẹkùn lẹ̀, ẹni tí gbogbo ayé mọ̀ pé divisionist ni, ẹni tí tó sà ń sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe kọ́ Nàìjíríà, òun ló ń champion Yorùbá nation. Gbogbo ayé ti mọ̀ yẹn, it's no more a secret pé Sunday Igboho òun ló ń champion Yorùbá nation. So bóò la nígbà wá ti fẹ́ trust rẹ̀, and Yorùbá nation gbà yẹn gbogbo àwọn activities wọn wọ́n ní pé wọ́n láwọn ń bọ̀ wá ìjákì lọ́rin, àwọn kò ń bọ̀ wá, àwọn fẹ́ wá Yorùbá lọ́rin. So ń pa wá lẹ́rìn tó nígbàgbọ́ àní confidence nínú the so-called ìwé ẹkùn àti ẹni tó dálẹ̀. So that is our position as members of the Ilorin Heritage Preservation Foundation. Mo sọ lẹ́ẹ̀kan a sọ̀rọ̀ fún Ìlọrin, à ń sọ̀rọ̀ fún foundation àti titiwa táwọn aṣojú pé position titiwa o a sì padà gbé jáde, a sì ṣègbésẹ̀ tó bá yẹ ká sí ìwé ẹkùn àtẹni tó dálẹ̀ àfẹ́ wọn nílọrin, àfẹ́ wọn Kwara. nígbà tó jẹ́ pé ó ti wá tán ti tó pé Ìlọrin gan-an ti ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ báyìí ńkọ́. Kò dí wa lọ́wọ́ láti ṣègbésẹ̀ titiwa, dí wa lọ́wọ́ láti ṣègbésẹ̀ tá a bá fẹ́ ṣe, because èyí tí àwa fẹ́ ṣe òun ni wípé ká find out ṣé ìjọba ti fún ní license ní Kwara lọ́kàn wa. Wọ́n lè máa lọ ṣe ohun tí wọ́n bá fẹ́ ṣe ní Ọ̀yọ́ tó ti wá àbí South West, but ní Kwara ti ti wá yìí agenda divisionist wọn yẹn ni náà ní objective wọn, ojú tá a fi ń wò nù tó ti yé. Ìmọ̀ ní gbogbo Ọ̀yọ́ wọ́n profile àwọn Fúlàní, àwọn Haúsá, gbogbo alárí gbogbo ìmọ̀ tí wọ́n hàn wọ́n, ìjọba sì dákẹ́. So tíjọba ọba wa fẹ́ crisis ní Kwara State kí wọ́n tètè lé wọn padà síbi tí wọ́n ti wá, because in Ìlọrin here we are going to protect ourselves. Ó kọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Umar Saad. Ó kọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Umar Saad Imam, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí US Imam. Tẹ́gbẹ̀nsọ fún Ìlọrin Heritage Preservation Foundation. Nínú Ìlọrin ó ṣe nílé mọ̀ tá a bá ń gbọ́ lẹ́nu ẹ̀yin àfa àgbà nínú Ìlọrin wípé ẹ ò gba ìrú ẹkùn láàyè nínú Ìlọrin. Kò sẹ́ni tó yà wá lọ́tọ̀, ẹ̀yin Ìlọrin lẹ̀ ń ya ara yín, ẹ gbọ́ mi dáadáa, kò sẹ́ni tó ya Ìlọrin lọ́tọ̀, Ìlọrin ló ń ya ara wọn pé Fúlàní ni wá kì í ṣe Yorùbá. Àdúgbò ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà ní under Kwara State, gbogbo àwa ìlú tá a wà ní under Kwara State, ní ìpàwá náà ní pé Fúlàní ni wá. Kí ẹ wá sọ pé àwa tá a jọ fàǹsìn tí wọ́n ní Fúlàní ni wá, a kì í ṣe Fúlàní, a kì í ṣe ìrànmọ́lá. Àmọ́ wọ́n ti kún wa sábẹ̀ Ìlọrin, wọ́n ti kún wa sábẹ̀ Kwara State. Ààrọ̀ gbọ́dá sí. Nǹkan kan ni mo fẹ́ kí ẹ̀yin àfa àwa àgbà nílùú Ìlọrin, mo fẹ́ kí ẹ lọ dìmú. Ẹja kúrò níbi ọ̀tẹ̀ o, ẹja kúrò níbi kèfèrí lẹ́nìkan o, ẹja kúrò níbi ọ̀ṣẹ́bọ lẹ́nìkan o, ẹja kúrò níbi ẹnìkan o, kí wọ́n ẹnìkan kì í ṣe mùsùlùmí o. Bẹ́ẹ̀ bá kúrò bẹ́ẹ̀ lè rí gbádùn, lè rí fọkànbalẹ̀ nílùú Ìlọrin. Kò sí nǹkan kan tó ń já Ìlọrin gbọ́dù láyé. Ẹ má bínú gbogbo àwọn ẹtí bẹ́ẹ̀ kẹ́ jẹ́ èèyàn wa, fans wa, ẹ̀yin ọ̀rẹ́ wa nílùú Ìlọrin. Ẹ má bínú pẹ̀lú ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ẹ má bínú, ẹ fi mí yà lẹ́nu Muhammad. Kò sí tó ń já ìlú Ìlọrin kulẹ̀ láyé. Ìlú ẹ̀sìn ni o, ìlú ẹ̀sìn ni o, ìlú ẹ̀sìn ni o. Àti bí ẹ̀sìn yẹn lé orí ju ayé lọ, ju ayé wa lọ. Àti bí ẹ̀sìn yẹn lérí ju ọjọ́ ọ̀la wa lọ. Nǹkan kan ni mo lè fẹ́ kẹ́yìn yóò mọ̀ dájú. Ẹ̀sìn wa ni ẹ̀sìn, ó nígbà tẹ́sìn dé o, gbogbo ẹ̀ ló wà nínú àkọọ́lẹ̀. Àwọn bàbá kan ti ń ṣayé bọ̀ kẹ́sìn tó dé. Ayé ò dàrú mọ́ wọn lọ́wọ́, ìgbà ò dàrú mọ́ wọn lọ́wọ́. Wọ́n lè ṣe ayé yẹn, wọ́n lè rí ṣe o. Síwájú kẹ́sìn tó dé. Nígbà tí ẹ̀sìn wa dé tán, ẹ̀yin bàbá wa nínú Ìlọrin, ẹ má jà fẹ̀sìn bà tira wa jẹ́. Ẹ má jà fẹ̀sìn ká fi bà tira wa jẹ́. Ẹ̀sìn ni o, Islam ni o, Islam ni o, ìlú ẹ̀sìn ni o, ìlú ẹ̀sìn ni o, ìlú ẹ̀sìn ni o. Gbogbo àwọn opportunity láti lose, gbogbo àwọn ẹ̀sìn náà pariwo yẹn ó ń kó jà bàbá wa. Sẹ́mi Allahu liman hamida. Ọlọ́run nìkan ọba tó ní mílíọ̀nù mẹ́ni tí sìn. Nígbà tó lọ ṣépè kan lárúkọ rà tó ní wailun lil musallin bàdà ìsìtà àzà wal basmala. Tó ní wailun lil musallin. Ó ní ẹbí Ọlọ́run
ìdààmú ọlọ́run kó máa bá àwọn kírun wo alladhina hum an salati sahun alladhina hum yura'un wa yamna'una al-ma'un. àwọn tí wọ́n ń kírun kárí ni àwọn tí wọ́n ń kírun kárí ni àwọn tí wọ́n ń ṣẹ̀sìn kárí ni. ẹ má jẹ́ ká gbé ẹ̀sìn ìsìláàmù lórí kọjá ìgbésí ayé wa gangan. ìgbésí ayé wa ọ̀tọ̀ ni ẹ̀gbọ́n ìgbésí ayé tá a wá lò láyé yìí ọ̀tọ̀ ni ó dá dúró ẹ̀sìn ó dá dúró ọ̀tọ̀ ni but a ti ń fi ẹ̀sìn yẹn a ti fi ń challenge ìgbésí ayé wa tó ti wá ń affect ìrìn àjò ayé wa gangan. olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ kì í ṣẹlẹ̀ bọ̀ kò sí nǹkan tó báàdì ṣàlẹ́yìn àfáà lọ́rùn tẹ̀ kì í ṣoògùn náà olóyè Sunday Igboho tó bá sọ pé èmi máa ń ṣoògùn o láti ọdẹ tí ń gbọ́ wo olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ fídíò wo lẹ́ni tó jáde rí tó lè wá dúró tó dúró tó bẹ̀rẹ̀ sí di Ṣàngó kan àbí tó bẹ̀rẹ̀ sí di òòṣà kan tán wá kẹ́jẹ̀lé lórí tán wá ń da kíní lé lórí bí òòṣà àbí táwọn èèyàn wá forí balẹ̀ fún àbí táwọn èèyàn wá fídíò wo ló jáde tí ẹ ti rírú ẹ̀. àfáà náà dà nínú Ìlọrin pé òun ò kì í ṣe dà wá òun náà kì í jó nǹkan mọ́ nǹkan. olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ tá à ń sọ yìí ìyàwó tó fẹ́ sílé àlàájà ni ẹlẹ́sìn ni ó lọ Mọ́kà ó ṣe dáadáa tó dáa nínú ẹ̀sìn kódà nígbà tí màmá tó bí wọn lọ́wọ́ kú nínú ní kíló ṣe ẹgbẹ́kọ́ nìyẹn lẹ́nu ẹ̀dẹ́ gbogbo wa la débẹ̀ lọ́jọ́ náà bàbá ṣé Muyideen Bello Àjàní ọlọ́ba àfọwọ́kẹ́ wọn ni wọ́n wá ṣe wá sí lọ́nà àwọn ni wọ́n ṣe sùtúrà yá yẹn níyàwó olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ tá a sọ. Ọmọ Adéyẹmọ ìjà tí olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ ń jà kì í ṣe ìjà ẹ̀sìn kì í ṣe ìjà ẹ̀sìn ìjà wípé ẹ̀yin Yorùbá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tèmi ẹ̀yin ọmọ ìyá mi bó la ti fẹ́ bọ́ nínú ìṣòro bó la ti fẹ́ bọ́ nínú àdánwò. US man mo ń pàṣẹ mẹ́sẹ̀gì lọ sí ọ̀dọ̀ yín olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ òjìjà ẹ̀sìn wọn ò lè gbé ìwé ẹkùn wá sílùú Ìlọrin nítorí wọn bá gba Ìlọrin o àbí kí wọn bá yọ ọba Ìlọrin nítorí mo gbọ́ nínú tábìlì rẹ̀ yẹn sọ pé ọ̀rọ̀ kan ti sọ kẹ́yìn táwọn kan kóra wọn jọ àwọn bọ̀ wá yọ àwọn máa ń yọba lọ́rin Yorùbá ló gbọ́dọ̀ wá bẹ̀ ẹ kú òdìdí ìdò ẹ kú òdìdí ìsọkúsọ ẹ má jà bá wọn sọ mọ́ ẹ̀yin tẹ́ ẹ wà ní ìgboro nílùú Ìlọrin tó kàn yín bá balẹ̀ gbogbo àgbègbè oko kọ̀ọ̀kan tó ń bẹ lábẹ́ ìlú Ìlọrin kò sí fọkànbalẹ̀ àgbègbè kọ̀ọ̀kan tí ń bẹ lábẹ́ ìlú Ìlọrin kò sí dùnú kò sí ayọ̀ gbogbo àwọn sọ̀rọ̀mí ajínigbé yìí wọ́n ń jí àwọn èèyàn bí wọ́n pa àwọn lẹ́kùn ẹ̀ mọ̀ye ìlú tó ti di ahoro lábẹ́ Lagos àbí lábẹ́ Kwara State fẹ́ẹ̀ sọ yìí lábẹ́ ìlú Ìlọrin ṣé ẹ̀ mọ̀ye ìlú tó ti di ahoro ni táwọn bandits ti sọ ìlú ahoro nílùú tó kún táwọn èèyàn gidi wà ń bẹ̀ àwọn tí wọ́n nílé nínú ìlú yẹn wọ́n padà lọ dàlejò níbòmíì látara ìní kàkún wa nílùú Ìlọrin látara ìní àkàkún wa nínú látara ẹ̀sìn ni o ẹ̀yin àfa wa nínú Ìlọrin ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ ẹ̀sìn sọ́tọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn òjò máa ń tó wà lẹ́yìn o aládìkú wa ń gbọ́ ọba dì tí wọ́n jiyàn pé mùsùlùmí ni wọ́n o yes mùsùlùmí ni wọ́n kéwù àlùkùránì ni wọ́n kíkọ́ tó dúró lọ́kọ́ tó pààyàn dànù o bọ́bá pààyàn tán Allahu Akbar ni wọ́n máa lọ́gbọ̀n tí túmọ̀ sí pé mùsùlùmí ni wọ́n àbí bẹ́ẹ̀ kọ́ àwọn mùsùlùmí yẹn náà àwọn tó ń pààyàn láàgbà bọ́bá pààyàn tán tó bá fìyàn jẹ́tọ̀ yẹn àwọn náà wọ̀ ní Kwara State wáyé wọ́n ti wá sọ ọ̀pọ̀lọpọ̀ ìlú dáhùn bàbá ọba ìlú Ìlọrin ìlú dẹ̀ ń jẹ ọba lé lórí gbogbo àwọn tẹ̀ ń jẹ ọba lé lórí ọ̀pọ̀lọpọ̀ ìlú ti túmọ̀ yín lábẹ́ látara ẹ̀sìn ni o ọ̀pọ̀lọpọ̀ ìlú ti dáhóró ọ̀pọ̀lọpọ̀ ìlú ti di ahóró nínú Kwara State látara ìnira táwọn pípì fi kàn wọ́n orí ẹ̀sìn yẹn náà lẹ́wọ́n sì dúró lé lórí pé ẹ̀sìn ni o gbogbo ayé ló mọ̀ pé ìlú Ìlọrin ìlú ẹ̀sìn ni ẹ̀gbọ́n gbogbo ayé ló mọ̀ pé ìlú Ìlọrin ìlú ẹ̀sìn ni nígbà tó lóye Sunday Igboho Ọmọ Adéyẹmọ wá sílẹ̀ tó wá kàmpé nípa ẹ̀sìn ni àbó wá kàmpé nípa ẹbọ ìjọ sọ̀rọ̀ ẹbọ sọ̀rọ̀ ẹ̀sìn àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti adáhunṣe gbogbo wa lóye Sunday Igboho Ọmọ Adéyẹmọ fẹ́ rescue gbogbo wa ní irú ẹkùn ìsúrẹ́sì tá a dálẹ̀ yẹn security group tó dálẹ̀ yẹn ó wá rescue everybody ó wá rescue mùsùlùmí ó wá rescue kìrìsìtẹ́nì ó wá rescue àwọn ẹlẹ́sìn kẹta. ẹ má jà tí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà bọ́ ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí adáwọn àgbègbè kan bẹ lẹ́yìn ọ̀dà Kwara State tí wọ́n ti ṣe àgbákò àwọn èèyàn tí wọ́n fi àárọ̀ àtọ̀sán sunkún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti jí gbé lábẹ́ Kwara State tí wọ́n ò dẹ́gbà lọ wọn ni wọ́n yóò tí ìyàbọ̀ wọn inú àwọn kan dùn bọ́lá ń múlò Sunday Igboho ṣáwà wá sínú ìlú ẹ̀yin kan inú yín bàjẹ́ ẹ̀yin kan fẹ́ máa dènà bẹ́ẹ̀ ẹ̀rù ìpínlẹ̀ ìgbà láti tẹ̀sí US imam bàbá US imam ẹ bá mi ṣiṣẹ́ program yìí ó kàn wọ́n la ẹ bá mi táàgì wọn bàbá iṣẹ́ tẹ jẹ́ lórí mídíà ṣíṣẹ́ gbogbo Ìlọrin iṣẹ́ ọba Ìlọrin lẹ́wájẹ́ dàbí iṣẹ́ ara yín pé ẹ̀ ní àláwù kí wọ́n ṣẹlẹ̀ nínú Ìlọrin bàbá tí ìjọmọ yín gbé bàbá wọn ti jíyàwó yín gbé àdìrú ẹgẹ máa rubbish lẹ́sọ̀ bàbá sọ́ra I'm not sorry to say because ìnira ò kàn yín ìnira ò kẹ́bí yín
gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ yìí kò kan fámìlì yìí kò kàn fún gbogbo ó yà mí lẹ́nu nígbà tí fìtínà tó pọ̀ jù tó ń ṣẹlẹ̀ nínú Kwara State gbogbo ẹ̀yà àfáà wa nínú Ìlọrin tẹ́ tó ní wà sí àgbà ṣàṣà mi ló ń jáde ló ń kígbe ẹgbà wá àfi bẹ́ẹ̀ yẹn àwọn àfáà tó bá invite ní sóde ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ ṣe máa gbowó kẹ́ṣe wá sí nọ́mbà wá sí ẹ̀kú bẹ́ẹ̀ ni mo kí tí gbé wọ́n jí àwọn èèyàn nínú Kwara yìí mo rí pé kò ta ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lára nínú Ìlọrin kò káyìlá díẹ̀ nínú ẹ̀yìn àfáà ló dùn díẹ̀ nínú ẹ̀yìn àfáà lẹ́ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bandit tí ó ṣẹlẹ̀ yìí díẹ̀ nínú ẹ̀yìn àfáà lára tẹ̀ ń jáde tẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ àmọ́ tó bá ti dọjọ́ pé jà ẹ̀sìn dé gbogbo ẹ̀yìn àfáà lọ́rin lẹ́ máa kó lẹ́ máa ṣí láwàní lẹ́ máa bọ́ lẹ́ máa yan pa láwàní lẹ́ máa send message ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń sọ yìí ní tó wà nílẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ life and death ẹ ká gbé ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ ẹ gbọ́ ẹ jẹ́ àgbàgbé pé olóyè Sunday Igboho kì í ṣe mùsùlùmí ìyàwó tó bí tó fẹ́ sílé alájà mùsùlùmí ni yes àwọn ọmọ wọn dẹ̀ ṣe mùsùlùmí ètò bitọ́ lọ́n kádàrà olóyè Sunday Igboho ṣàlùwà ẹ̀ bọ́tẹ́ yẹ kí n jẹ́ kí n tọ́ kó yé yín nígbà tó lọ́wọ́ wà nígbà Muhammad wá sáyé gbogbo ayé lọ́lọ́rọ́ sí gbogbo ayé lọ́lọ́rọ́ àdébì sí ẹ gbọ́ nígbà tí Jésù wá sáyé gbogbo ayé lọ́lọ́rọ́ Jésù sí àwọn tó gbà fún yóò pọ̀ gbogbo ayé lọ́lọ́rọ́ àdébì wa Muhammad sí àwọn tó gbà fún yóò pọ̀ àdébì wa Nuhu alayhi salatu wa salam gbogbo ìlú gbogbo ayé lọ́lọ́rọ́ sí àwọn tó gbà fún yóò pọ̀ gbogbo ayé lọ́lọ́rọ́ olóyè Sunday Igboho ọmọdé ẹmọ sí pápá yìí lọ ní Nàìjíríà tàwa yìí gbogbo ìlú lọ́lọ́rọ́ sí àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àtẹlẹbọ gbogbo ìlú lọ́lọ́rọ́ olóyè Sunday Igboho ọmọdé ẹmọ sí ẹ má fi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má fi bàtiwa jẹ́ ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ fi ń bàtiwa jẹ́ pápá yìí lọ nínú Ìlọrin kí ló dé ẹ̀sìn tó dá sí wípé nígbà táwọn baba ńlá wá dé wọn ò bá o wọn ò bẹ́ sìn yẹn o Ọlọ́run lágbára kó kọ́kọ́ fi ẹ̀sìn lélẹ̀ kó tó di pé yóò dá wa o Ọlọ́run lágbára bẹ́ẹ̀ ọmọ Ọlọ́run ò kọ́kọ́ fẹ̀sìn lélẹ̀ kò kọ́kọ́ fi ẹ̀sìn Islam lélẹ̀ kó tó di pé ó dá wa o àwọn baba ńlá baba wa dáyé tán kẹ́sìn ò tó dé o kí ló wá dé tá à ń fi ìdí èèyàn tá a fi ń àfẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin baba wa ń lù lọrin àwọn sẹ́ni mẹ́sẹ̀jì yìí pé àárín ìgboro olú Ìlọrin lẹ́wà tẹ́tí yọ̀tí kankan ò ṣe yín o gbogbo àwọn agbègbè tí ń bẹ tó yíká gbogbo olú Ìlọrin gbogbo wọn ni wọ́n sunkún o gbogbo wọn ni wọn ò ní fọ̀kànbalẹ̀ gbogbo wọn ni wọn ò lè sun àsunwọ́ra kódà ọ̀pọ̀lọpọ̀ ìlú ló ti di ahoro ní gbogbo tí ń dáwọn agbègbè tó wà nínú Ìlọrin ẹ̀yìn Ìlọrin ẹ wá mi ò kódà mi ò bẹ́ẹ̀ tí kí ìlú Ìlọrin kí wọ́n àgéèsí pé kólóyè Sunday Igboho ṣàmà operate nínú yẹn mi ò expect ẹ̀ bí mo ṣe wá ní US mom I'm so disappointed in you bro baba mo wà disappointed nínú yín o US mom bọ̀ tó dá mi lójú pé ṣe ti ilẹ̀ wá dájẹ́. gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi ni mo fẹ́ ṣẹlẹ̀ gbogbo yín ọlọ́run ó ṣàlámù ní mọ̀kọ́wọ́lá ká ìṣàánú wa tí ń ṣẹlẹ̀ ají ní òru jẹta ní nǹkan bí aago mọ́kànlá ìjẹta ní bá ń jáde kùmárì gbà pẹ̀lú sẹ́gì àmà wọ́n já tábà yìí di ní ọwọ́lé gírígì ọba yìí di wọ́n bẹ̀rẹ̀ sí sílẹ̀ kó kálukú ni ọmọ mi tí ó bí ọkọ̀ gbé lọ yìí yàrá ní ọkọ̀ já agbo àti ìsọ́lé o yàrá ní ọkọ̀ já wọ́n kú gbogbo bàjẹ́ òwe ló gbàlẹ̀ tó gbé láti àgbà asílẹ̀kùn yàrá màmá rẹ̀ aṣọra wàásù lọ́sọ̀ sẹ́yìn láti àgbà yàrá rẹ̀ sílẹ̀kùn yàrá màmá rẹ̀ gbogbo tó náà ní ilé wọ́n sáà. kábíyèsí Olódùmarè kábíyèsí Ifá US máa rù bóde US máa rù lẹ́yìn àtàjà bẹ́ẹ̀lì bóde wọ́n ti ń jí wọn gbé ìpínlẹ̀ Kwara ẹ wo arábìnrin yìí wọ́n gbé arábìnrin yìí pẹ̀lú ọmọ mẹ́ta wọ́n gbá arábìnrin yìí lẹ̀ wọ́n gbọ́ ọmọ mẹ́ta lọ olóyè Sunday Igboho olówó gbà yìí lẹ̀ ẹni lọ ẹ̀yin US máa rù lórí ẹ̀sìn bọ̀rọ̀ lórí àtàjà bẹ́ẹ̀lì bóde wọ́n ti fẹ́ parí tán lọ rí ó wá kígbe ẹgbàwá olóyè Sunday Igboho ẹgbàwá òpónú asọ́mọgbé US máa rù Adébọ́lá Àjàlá ìwọ náà bóde tí yín ò ní da ẹ̀yin wèrè ó ní wọ́n parí hun wọ́n pariwo ẹ pè wá ẹ̀mí ẹ̀ ó tásìkò sẹ́yìn yẹn kò ní dá sí mọ́ Gàmbàrí pa Fúlàní lọ́jọ́ lọ́wọ́ yín kọ̀lẹ́jọ́ nú Gàmbàrí pa Fúlàní ní kọ̀lẹ́jọ́ nú ẹ̀yẹ kí bá dìtì ọmọ jí yín gbé wọ́n pariwo ẹ̀mí ẹ̀yìn tó jókòó bí ara ọ̀gbẹ̀mọ̀ bí ẹ jókòó rí iṣẹ́ àní tí gbogbo yóò ní dẹ̀ ẹ̀jọ́ ní jèrè ó ti tásìkò ẹ mọ́ pariwo jáde mọ́ ẹ tẹ́ fẹ́ pariwo fúnra yín lẹ́jà fúnra yín ẹ lọ bá ẹ́míà ẹ mọ́ lọ sí ààfin ẹ́míà yín
ó ti tásìkò tẹ́ ẹ mọ́ pariwo ẹ mọ́ kò lè Sunday Igboho mọ́ US máa ru yín tí wọ́n ràkòràkọ̀ bíi fake dollar US máa rù tó dàbí ẹ̀rẹ́ tí ń yàgbẹ́ ẹranko ó ràkòràkọ̀ bí owó tàrẹ́ náà tí ò lẹ́yẹ inú kántáfìtì fòníkúfòlàndé US máa rù àṣìwòrán padà ṣàṣìṣe ìmọ̀ kí US máa rù ó padà ṣàṣìṣe olùọpọlọ Sunday Igboho lẹ́jọ́ kò lè ti rọ́ọ̀dù power line US máa ó ti rọ́ọ̀dù power line rọ́ọ̀lù bá bu ọ̀yà ó ti rọ́ọ̀dù bá bu ọ̀yà ẹ wo ọ̀rọ̀ yìí ayé padà fi ṣàwádà ni tó tẹ́lẹ̀ ọ̀rọ̀ ọmọ Kamila táwọn ará kó àṣẹ tí máa ti wá táwọn pé ẹyin ẹ gbà wá o wọ́n ti jí wa gbé o wọ́n ti pa ọ̀rọ̀ ọmọ Kamila nísìn ẹ wá pé olóyè Sunday Igboho lẹ́jọ́ wọ́n rí wèrè yín sá ẹni wọn ò jẹ́ ká ẹni tí a dókè òdòmọ̀ dúró dé yìí tá fẹ́ tó di wèrè olóyè Sunday Igboho ó wá síbẹ̀ yẹn wọ́n fìfẹ́ hàn àyè báwọn bóyá ẹ̀mí àdìgbòlugi yín ni ó lórí àwọn US máa rù àwọn lọ́yà chájà ń bèèlì àti asọmọgbé rẹ̀ ajálẹ́yìn lọ́yà Adémọ́lá Àjàlá wọ́n máa lọ kóòtù olóyè Sunday Igboho àfi ìwádìí ẹ̀wọ̀ ẹ̀mọ́jì ń gbókò lọ́dún rò ẹ̀jẹ̀ ẹ̀kọ́ orí tó ṣẹlẹ̀ gan tínú fi ń bí mi nígbà máa tí wá sọ̀rọ̀ olóyè Sunday Igboho náà wọ́n tún máa pè ẹ lọ bá ẹ̀mí àyẹ̀wò ìṣìà ẹ lọ bá yóò bá yín pé gómìnà lu yín ẹ máa dọ́rọ̀ ara yín gbọ́ àwọn ààrẹ Yorùbá ti jà fún yín tó ẹgbẹ́ tó ṣẹlẹ̀. aago mọ́kànlá wọn ká wọn mọ́lé wọn bá jálẹ̀kùn ọmọ mi àgbà wọn kọ́ gbé wọn ti sọ lẹ́sẹ̀ àtẹ̀yìn ọwọ́ sẹ́yìn wọ́n ti dúró rédèrèdè wọ́n bá wọ yàrá kejì ara tèmi náà wọ́n bá kó gbọ́ ọmọ jáde àwọn ọmọ mẹ́ta wọ́n bá kó wa síta wọ́n lùlù wọ́n lù wá sá lówó lọ́wọ́ aláàlówó lọ́wọ́ owó tó lọ́wọ́ wọ́n ti gbà ikú ti gbà kò sí mi mọ́ a bá ń bẹ̀ wọ́n bá àtẹ̀mí gan ni ó kó lọ n kò di pé ìṣubú tán fipá gbé mi dìde tán náà mi mọ́lẹ̀ tí bá tó sọ́rọ́ dìde sí ìlọ tí mo tún dànù àtàwọn fẹ́ kan òkè odò kan wá ní kí n jòkó báwọn míì ti ń bọ̀ lẹ́yìn lára wọn wọ́n ṣe tún dìde sí mi nù pé kí ni ìjókòó mi tó ń sọ láwùsá gbogbo èdè burúkú tàti ẹ̀gbọ́n wọ́n ṣe ń sọ lóríṣiríṣi lọ́ba tó fipá gbé mi dìde bí ìṣe ń lọ báyìí tí mo tó rẹ́ lulẹ̀ ìkànnì ọ̀dà kan fèmí lẹ́kẹ̀ padà sẹ́yìn àmọ́ gbogbo àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta gbogbo wọn ti kó lọ ẹ dákun tó lọ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi o ẹ dákun tó lọ ọba àlọrin lọkọ àmọ́ ẹ dákun tó lọ ẹ ṣàánú mi kò ní bàbá mọ́ èmi nìkan náà ló kù tí mo gbọ́ ẹ ṣàánú mi tó lọ náà. ṣe ẹ̀gbọ́n tóbi ní sọ ó ní wọ́n gbà torí pé obìnrin ò lè rìn mọ́ wọ́n wá káwọn mẹ̀mẹ́rẹ̀ẹ́ta lọ nígbà tí ó sọ̀rọ̀ sẹ́gbọ́n tó sọ ẹ̀rọ ààrẹ rí ìgbà wá Rasaki Ramoni àbí ló kọ ìwọ náà gbà wá ẹ gbà wá àwọn kan ló wá sọ sí Sunday Igboho gbà wá Gàmbàrí pa Fúlàní ni àwọn ọmọ ìyá yín inú ẹ̀sẹ̀ òsì làámù yín ló ń pa yín ẹ padà jáde fúnra yín lẹ́jà fúnra yín wọ́n ṣe protest protest tààrà fúnra yín lẹ́jà sẹ́rí rí gẹ̀rẹ́ ọba lórí bàbá ti lọ jókòó jẹ́ wọ́n ti fún bàbá wí sí à wọ́n ti bàbá kì í báyìí ní níbo ní ètí gbà yín in tó yẹ kẹ́ẹ̀rẹ́ ẹ̀ẹ̀rẹ́ ẹ lágbára àti gbé US mọ̀rù olójú bẹ́ẹ̀bẹ́ẹ̀ bí ìfìtílà owó ràkọ̀ràkọ̀ràkọ̀ràkọ̀ bí àbùkù ọmọ in tó kí fòní kúrò láńdé àti ìdìdì ní òpónú kejì ẹ̀ wọ́n ti bàbá yín tẹ́ wá pè ní ìsìn ẹ̀mí àyín kò rówó oúnjẹ fún US mọ̀rù kó fi jẹun nígbà kéèsì ta lọ́lọ́run tí wọ́n ṣe ń jọ sí US mọ̀rù ojú kóòtù ojú ẹjọ́ ni ó lọ kóòtù ló dákú ó sùn bílẹ̀ báyìí ní bí òkú ọmọ ọ̀bọ tó yà kàtà báyìí bí òkú aláǹgbá wọn ò rówó tẹ́ẹ̀ fi jẹ́ nǹkan ráyé yín wọn ò rí fún yín àwọn tí wọ́n ń gbé US mọ̀rù dìde tẹ́ ń gbé Adémọ́lá Àjàlá òkú ní ọmọ ọlọ́run lọ́gbọ́lọ́gbọ́ bí kéèyàn sádà sí kọ́bẹ́ méjì tí wọ́n gbé dìde wọn ò rówó tí wọ́n fi jẹun ò rí fún wọn ṣùgbọ́n wọ́n lè pa wọ́n ọ̀nà ẹ̀mí àyín tí ó fòdí
títí fóònù kú fọ̀làǹdé wọn lè pa wọ́ọ̀ràn ìpè Bẹ́lílì ẹ̀ ṣáàjì ẹ̀ sí kóòtù wọ́n lè pa wọ́ọ̀ràn Ìgbòho ẹ̀ ṣáàjì ẹ̀ sí kóòtù ẹ̀ lọ kóòtù tẹ́ bí ìbá yẹ pé orí ibú ń bá yín jẹ́ pé èpè jáyìn ó jàrán yín báyìí pé orí ibú tí ó ṣe yín ó ṣe yín tó tún mọ́ ọmọ lọ orí ibú ṣe yín ẹsẹ̀ ìdí owó ẹ̀tún gbà sẹ́ńjì pọ̀ èwo nu gbogbo àwọn tá à ń pè yìí rasakira mọ́nì gbà wá èwo nu wọn ló gbọ́ igbe yín láti jọ yìí olóòsàn níbo wá gbé láti bí ó gbọ́ igbe yín níjẹ́ olóòsàn níbo tó ti wọ̀lú ní láti bá ọmọ Fúlàní Fúlàní mọ̀ jẹ́ jẹ́ olóòsàn níbo ti wọ̀lú ní láti bá ọmọ Fúlàní olóòsàn níbo wá wọ̀lú àìmọ̀ sí láwọn wèrè us mọ̀rù ẹ sáré ìbòrè mọ́ ṣe sẹ́mọ́ nígbà tẹ́mọ́ tí ẹyẹ bá rọ́ọ̀lù power line ẹmọ̀ kò yóò sì gbùdùgbùdù wálẹ̀ ni wọ́n á rí ó wá dúró kọ́ọ̀tù yóò àgbógó ojú yóò mọ̀ wò ràkọ̀ràkọ̀ yóò mọ̀ wò ràkọ̀ràkọ̀ bí ẹni sọ̀bọ̀ gbòàrùn òpònú Adémọ́lá Àjàlá náà yóò náà tẹ̀lé àwọn ọ̀rọ̀ òfò ẹ wá lọ rọ́ọ̀lù power line ẹ rọ́ọ̀lù gbàgbọ́ ọ̀yà Sunday Igboho kí ló sẹ́nu Igboho ẹ fẹ́ lè fi sẹ́ àfẹ́ lè fi sẹ́ mọ́ wà lù ẹ mọ́ ẹ mọ̀ bọ̀ kọ́ọ̀tù Sunday Igboho ní àmúwá ẹ ti gbádùn ni ọba yìí tẹ́ ẹ pẹ̀lú lórí yìí ẹ̀mí rẹ̀ ò gbé kò tó bẹ́ẹ̀ òun fúnra rẹ̀ ò tó bẹ́ẹ̀ kó wá ní kí Sunday Igboho kàn mọ́ bọ̀ kò tó bẹ́ẹ̀. Àjànàkú ò lẹ́ẹ̀kan ọba tí ò mẹ́rin sọ tí ì jẹ bẹ́ẹ̀ ni Àjànàkú ọba tí ò mẹ́rin sọ tí ì jẹ ìlú Sunday Igboho rà pé ẹ̀yin ẹ̀gbọ́n ọba owó Sunday Igboho ó wá gbàdúrà gbà ó fẹ́ gbadé lórí ọba yìí. bẹ́ẹ̀ sọ ara ti wà nílẹ̀ o. wọ́n wá gbé bẹ́ẹ̀sì di wọ́n gbé bẹ́ẹ̀sì lẹ́fọ̀ lórí Sunday Igboho. wọ́n gbé bẹ́ẹ̀sì àwọn ọmọ ẹrú. wọ́n gbé lẹ́fọ̀ fún ọmọ ọba. wọ́n gbé lẹ́fọ̀ fún ọmọ ọba bẹ́ẹ̀sì àwọn ọmọ ẹrú. sẹ́yìn kiri ẹdún rẹ kílẹ̀ mọ́ ń jẹ yóò náà. àṣẹ ó wà ní etí àkẹtẹ ẹ mọ́ lọ́mi lọ́nu tí mo yí lórí ni. ṣé bóyá ni ló wà lórí yìí wọn. abẹ́ wa mutí yóò. abẹ́ àmutí yóò. ẹ wá tàṣe àgẹrẹ sọ́dọ̀ lé Sunday Igboho. ẹ mú ẹ kí ẹran bí ó rẹ̀ ni. ẹ mú ẹ kí ẹran bí ó rẹ̀ ni. àti táwọn Fúlàní tá ti gbọ́ kọ Sunday Igboho báyìí ìdààmú sì bá wọn. wọ́n ìdààmú lórí. àgbàkóde nù. àgbàkómọ̀dé tá ti gbọ́ kọ Sunday Igboho àgbàkómọ̀dé ni. ó gbé eléyìí ọmọ fi nǹkan ṣe wá. ó tí gbogbo wọn fi mọ̀ pé ọ̀rọ̀ pé Fúlàní bandits yìí ọ̀rọ̀ ọ̀nù ilé ni àárín ara wọn ní. nígbàtí mo lé àwọn èèyàn kan wà wọ́n ní mí lára ará àtàkùn wà rò pé àwọn tẹ́ni mi tó ní ọ̀la ìmọ̀lẹ́ bá pa wọ́n ará àtàkùn wá dé pípọ̀ fẹ́ bá mi pa wọ́n tó ní mí lára èmi náà tó wá sọ wá àtà pé ará àtà èyí máa lọ́jọ́ mọ́ kò bá mi ó fẹ́ ẹ̀yin lẹ pariwo kí Sunday Igboho gbà yín Sunday Igboho tún wá ẹ tún gbé lọ kóòtù Sunday Igboho àyọjú sí kóòtù yàbí àbí yo gbogbo àwọn tẹ́ ẹ máa ń lọ gbé yàn tẹ́ ẹ bá ti rí wọn lọ gbé Sunday Igboho ẹ̀ ní sórí rẹ̀ ìgbà kẹlẹ́ pé ṣe mọ́ tí wọ́n ní tí kìnnì kan bá ṣe kẹ́tẹ́ló tí ó tẹ́ tí sì gidi yóò bá tẹ́ yóò ní wọ́n gbé olódò lọ́wọ́ ẹ̀. tí sì gidi yóò sí ọ̀tẹ́ yóò ní ẹ̀dá kun ẹgbẹ́ mi lórí mo fẹ́ lọ́wọ́ ẹ̀. ẹ sì fi ẹ̀ tọ́wọ́ èrè àfọ̀kúngò ó dúkọ̀ tí kẹ́lá ti kẹ́lá. wọ́n fẹ́ gungi eré kọjá ewé. wọ́n ti rí kọjá ewé báyìí wọ́n ti rí sẹ́mu wá ti rí kọjá ewé. ẹ wá lọ kóòtù eré Sunday Igboho ó fẹ́ gbadé lórí ọba yìí wọ́n fẹ́ gbé bọ́ Ìlọrin ìlú kò sẹ́bọ̀ ń lọ ni Kùránì yìí ò ṣe gbà ìlọ́wọ́ báńdíìtì ṣé bí Kùránì kan ti hàn kíkún tó gbé yín gbé wọ́n bá pa bí báńdíìtì bá pa yín ní Kùránì wọn òkè
ẹni tó ń gégi ń gbòòrò ní tó dún kékeré táwọn olóró bá ka wọn bẹ. yóò lágé mọ ẹ̀yin us bẹ̀rù ẹ ti gágé mọ lọ sọ fún mi àyìn ọba ara ọgbẹ mọ ẹ ti gágé mọ Sunday Igboho tẹ lọ ẹ ti gágé mọ ikú ti ka yín mọ bẹ tá a ti bí kankan nù yín da àwọn olè ti ẹ̀ mọ́ lónà tẹ́ fi mọ́ jiyàn gbé ta ibi ìkẹ́kẹ́ tó bá ti bí nínú yín da ààrẹ ti yín tẹ́lẹ̀ bá ti wá wápẹ́ ìjòrò Sunday Igboho gbogbo yín èmi máa jẹ́ ń ṣépè àbí àmì ìṣépè pẹ̀lú tí mo ti sẹ́tẹ́rìn ara rẹ̀ ọ̀rọ̀ mọ́ ẹ ti ya wèrè ìwúrò Sunday ẹnìkan dìde ń jà ìwọ kí wá jẹ́ òkú ọ̀rọ̀ kí ti ẹ̀lẹ́ fi láyé pè náà ní tí ẹ̀mọ́ tẹ́ fi láyé pè gan. mo kọ́ àwọn bíbélì gbọ́n kí wọ́n kàn fi akéré kọ́ńtẹ́ẹ̀tì ni náà wọ́n yẹ kọ́kọ́ ẹ fi wọ́n fẹ́ pa orí Sunday Igboho wá kéèsì láti fi ní kọ́ńtẹ́ láti fi ní fọ́lọ́wà wọ́n yẹ lọ́jọ́ mi ni ẹ̀ náà ẹ̀ tó bá gbé lóye Sunday Igboho dé kóòtù kí wọ́n lè kó mọ sọ náà eré Sunday Igboho àwọn onugi ẹ̀ ní sórí rẹ̀ eré Sunday Igboho àwọn onugi àbí ẹ̀ ní sórí rẹ̀ gbogbo ẹ má jẹ́ gbogbo ẹ̀yin lọ ní sípè torí èèyàn gidi wà nù yín ẹ ti já wèrè. tẹ́ ń fọ̀rọ̀ ọba àwùjọ jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe útúbà kí útúbà lẹ́ máa ṣe útúbà tí ó balẹ̀ jẹ́ tí ó balù jẹ́ tí ó ba ṣùgbọ́n ẹlọ́run àjọṣepọ̀ ẹ̀yà àti àwọn ará nọ́ọ̀tì ogun mọ́ ẹ máa praise Sultan of Sokoto ẹ dẹ̀ máa yẹ̀yẹ́ àwọn ọba nílẹ̀ Yorùbá ẹ máa yẹ̀yẹ́ tí ẹ bá fẹ́ kọ́ ọba tí wọ́n gba Islam ṣé yíyẹ̀ ọba lọ́ba gba Islam ẹ gbógun ti àwọn Ọọ̀ni ẹ gbógun ti àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ọba tí bá ń ṣe ntẹ́ tó bá ń ṣe ẹ̀sìn tí kì í ṣe titi wa ṣé kí á máa fẹnu ṣáta rẹ̀ fífẹnu yẹ̀yẹ́ ọba ṣé ń lọ bá òfin gbà títí èèyàn mélòó ọba mélòó lànà bí fẹnu ṣáta ọba mélòó lànà bí fẹnu yẹ̀yẹ́ ṣé bẹ́ẹ̀ yẹn ṣe ń ṣe wáàsí yẹn lànà bí ló ṣe wáàsí táwọn yẹn fi gba Islam ṣé bẹ́ẹ̀ yẹn ṣe ń fẹnu yẹ̀yẹ́ yẹn ìbàdàn olóyè Sunday Igboho èèyàn kan bẹ ìyàwó ẹnìkan bẹ nínú ìyàwó rẹ̀ nínú àwọn ìyàwó lè Sunday Igboho ìkan bẹ́ẹ̀ nù wọn tẹ́ pé kò lè fìrun ṣeré ó ti lọ sí ájì ó ti lọ umura láì mọye ìgbà tó jẹ́ pé olóyè Sunday Igboho gan mo fẹ́ lè sọ pé olóyè Sunday Igboho gan ó fẹ́ ra mùsùlùmí ju kírísítẹ̀n lọ bó ṣe aláwọ̀ mùsùlùmí nínú ilé rẹ̀ ó ju tàwọn kírísítẹ̀n lọ ẹni tó ń pè lẹ́lẹ́bọ tó jẹ́ pé ẹni tó gba Islam ẹni tó máa gba ẹ̀sìn ẹwà ẹ̀sìn yẹn ló máa rí tí ó fi gba ẹ̀sìn ẹwà ẹ̀sìn ni ó rí ọ̀rọ̀ ẹnu tẹ́ ń sọ yẹn kọ́ ni wá gba ẹ̀sìn ọ̀rọ̀ ẹnu kọ́ náà fi ń gba ẹ̀sìn ìwà tẹ́ ń wù nínú ẹ̀sìn yẹn ìṣesí yín nínú ẹ̀sìn yẹn ìgbé ayé yín nínú ẹ̀sìn yẹn ṣé ìgbé ayé yín dáa ṣé àwọn èèyàn lè rí àwọn tí wọ́n ti ní sinmi alágbètọ́ ń gbàyẹn nugbó táàdẹ̀ tó láwọn kan nígboro tọ́jú pé kùmọ̀ náà fẹ́ẹ́ máa làmọ́ wa lórí gbogbo òṣèṣì wa ní bí wọn nú bá a ṣe wà nímọ̀ ní bí wọn nú bá a ṣe mọ́lódì ó bí wọn nú bá a ṣe olókùn ó bí wọn nú bá a ṣe ọlọ́mọ ó bí wọn nú gbogbo nǹkan tá a ṣe ní bí àwọn àlùsùn náà gbóró nú gbogbo tá a bá ti ṣe ní bí wọn nú tá a bá jó ní bí wọn nú a gbọ́dọ̀ jó àbí ká sábà ṣe bí ọ̀fọ̀ ká máa ṣe bí ọ̀fọ̀ bá a bímọ a gbọ́dọ̀ ṣe kó mọ bí ọ̀fọ̀ ni tá a bá tó ti pe olórin tàbí àǹjọ́ níbi kó mọ́ àbí ti dáná lọ́dọ̀ àwọn àlùsùn náà gbóró. ṣé bẹ́ẹ̀ ṣe máa preach nìyẹn tí àwọn èèyàn fi ṣe kíni tí wọ́n fi máa pọ̀ sí táàbí máa pọ̀ sí nínú ẹ̀sìn ẹ lo hikima bèlè hikima ti lọ́lọ́run pé èdè ọ̀yìn láṣẹ bí bèlè hikima wálé máa ń sọ tìlẹ̀ hasana wájà àdílé ohun bí lẹ́tí iye hasan ẹ lo hikima ẹ kàn ń sọ̀rọ̀ ní ọ̀rọ̀ ẹ̀yìn kan lè sọ̀rọ̀ ẹ̀yìn kan lè sọ̀rọ̀ ọ̀rọ̀ ní sọ yín ẹ fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ń sọ yín. ìwà lànà bíbí pèpè sí ẹ níwà rẹ. Yorùbá ni wá entertainment ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ comment síbẹ̀ ẹ share ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yóò di sí o Yorùbá ni wá entertainment ìta gbangba làbẹ́wé ajílété.